ẹ wo bí ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa mo tún sì máa play fídíò yìí fún yín ẹ wo ọ̀rọ̀ yìí ó ti di woro sí woro gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ìpè táwọn ò bá ti rí báyìí àwa kì í sọ ìta náà bá sọ báyìí ajẹ́pá ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ dáadáa kó tó di pé mo wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré bó bá tún ṣe ń lọ báyìí a máa fún yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ìwọ tó bá ti subscribe ó yá subscribe kó lè máa jẹ ìgbádùn ètò ìlọ ó yá ẹ ká tún sókè abẹ́. fẹ́ ọmọbìnrin yẹn ẹ jẹ́ n sáré sọ bó ṣe fẹ́ ọmọbìnrin yẹn ọmọbìnrin yẹn ò ní ìkọ́kọ́ ṣe pẹ̀lú Ọọ̀ni rárá. Ọọ̀ni ò gbé ní Canada débi wípé bóyá Canada ni Ọọ̀ni ti mọ ọmọbìnrin yẹn rí kò sí nǹkan tó jọ. Ọmọbìnrin yẹn ó tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀ ó ti wá sí Nàìjíríà rí o ó tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀ wá sí Nàìjíríà sí pátì Elégùṣì Saheed Elégùṣì ọba Saheed Elégùṣì ọ̀rẹ́ gẹ́ yẹn ni Saheed Elégùṣì ń fẹ́ so ó tẹ̀lé ọ̀rẹ́ yẹn wá sí Nàìjíríà pátì yẹn ìyẹn Saheed Elégùṣì ṣe remembrance I think it was in 10 years remembrance of his father so she followed her friend to Nigeria to that party yẹn ni òun àti Rashidi ti pàdé ara wọn tí Saheed Elégùṣì introduce Rashidi sí girl yẹn tí Rashidi lè sọ fún Saheed pé òun like ẹ̀. F1 444 ẹ jọ ní kó máa flow. ibi tóun àti girl yẹn ti pàdé nìyẹn o connection tó ní nìyẹn o Saheed Elégùṣì ní connection láàrin òun àti ọmọbìnrin yẹn not Ọọ̀ni rìṣà tó fi wá introduce ìgbà yẹn Rashidi ò tí ì ṣe coronation wọ́n kàn ti ní pé òun ló máa jẹ́ ni but kò tí ì ṣe coronation kò tí kò sí palace nígbà yẹn ó wá introduce gẹ́ ó wá invite gẹ́ yẹn náà wá sí Ìwó wípé òun náà fẹ́ jẹ ọba òun fẹ́ ṣe coronation so he invited the girl down to Ìwó and told Saheed Elégùṣì that he likes her ibi tó ti pàdé gẹ́ yẹn nìyẹn ibi tó ti fẹ́ nìyẹn kò sí kankan tó kan Ọọ̀ni rìṣà pẹ̀lú ẹ̀ ìgbà tóun àti gẹ́ yẹn dàrú tán gẹ́ yẹn ń sunkún lọ bá gbogbo àwọn ọba lẹ́yọ kọ̀ọ̀kan for help because kò mọ anybody Nàìjíríà ó sunkún lọ bá Saheed try láti bá Olúwo sọ̀rọ̀ kò gbọ́ nǹkan tó fàjà láàrin Saheed Elégùṣì àti Olúwo àti Rashidi dọ́là nìyẹn o gbogbo ìgbà tó kọ́ ìjọba ń gbà yẹn tẹ bá notice Saheed àti Rashidi wọ́n close wọ́n jọ máa ń lọ party wọ́n jọ máa ń lọ sí function event papọ̀ ni ọ̀rọ̀ ọmọbìnrin yìí òun ló dájà alẹ́ láàrin wọn tí Saheed ò ṣe bá Rashidi ṣe mọ́ because ọdún ẹ̀ ló ti pàdé ẹ̀ tó bá dẹ̀ wá ní issue pẹ̀lú ẹ̀ at least mo ti bá ẹ sọ̀rọ̀ lé lórí kò gbọ́ gẹ́ẹ̀ yẹn ti kú lọ bá gbogbo àwọn ọba nígbà yẹn because kò mọ anybody Nàìjíríà tó bá sunkún lọ bá Ọọ̀ni tí Ọọ̀ni help ẹ̀ ó sunkún lọ bá Saheed náà ìgbà ni Rashidi jáde tó ní Saheed ń dóyàwó òun tí yẹn gba òtẹ́ẹ̀lì gẹ́ẹ̀ yẹn ní Lekki yes. so o ti parọ́ mọ́ Rashidi náà rí ẹ. Saheed ó parọ́ mọ́ rí ní orí Facebook. ó parọ́ mọ́ rí dáadáa yes. ó ti parọ́ mọ́ rí lórí Facebook. Hey now, ó parọ́ mọ́ Saheed. Saheed gbàgbé ẹ̀yẹn sọ́dọ̀ tó kí Saheed ò ní nígbà yẹn náà. Saheed ò ní nígbà yẹn because through ẹ̀ ló ti mọ̀. So Saheed ló mọ bó ṣe ṣe visa tó ṣe ṣe passport Nigeria passport fún ọmọ ẹ̀ ọmọ tó bí fún Rashidi. Saheed ló òun ló ṣe gbogbo wàhálà yẹn tó fi rán gẹ́ yẹn padà tí gẹ́ yẹn fi gbọ́ ọmọ yẹn padà. Rashidi jáde ńgbà yẹn tó bẹ̀rẹ̀ sí ní dragi Saheed pé ó ń dóyàwó òun pé òun ló plant ẹ̀ wá sínú ayé òun kígẹ́ yẹn tó grant interview so ìdí tó ṣe wá mórúkọ Ọọ̀ni rìṣà mọ́ ọmọ ọ̀gá yìí nísìn ẹ ti mọ̀ pé kọ́kọ́ ti ń ṣe Rashidi nínú ọpọlọ ẹ̀ bó rò pé àwọn èèyàn ti gbàgbé bó ṣe fẹ́ gẹ́ yẹn ni kò yé wa gẹ́ yẹn kúkú wà láyé kò tí kú. ṣẹ́ẹ́rì mo ti sọ̀rọ̀ mo ti sọ́ńbì láàárọ̀ yìí mo ní gẹ́ yẹn sọ̀rọ̀ nígbà yẹn tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mo bá gẹ́ yẹn sọ̀rọ̀. lórí Facebook báyìí ọmọ yẹn bọ́ tó ṣe live lọmọ yẹn ṣe ìyẹn gẹ́ yẹn Chantel ó dẹ̀ pé Chantel lórúkọ ẹ̀ Chantel ni.
ìdí tí kẹ́hìn ṣe gbá àwọn fídíò Rasidi jáde ibi tó ti ń wégbó nítorí pé àwọn ọmọ ìwọ bẹ̀rẹ̀ sí ní dírágì gẹ́ẹ̀ yẹn. Òun ló ṣe kámẹ́rà sí ní kó máa nísìnyí ó ṣe ló sọ pé onírìṣà ló gbéyàwó òun lọ sí hòtẹ́ẹ̀lì. Ṣé ló sọ pé onírìṣà àti ìyàwó òun wọnú hòtẹ́ẹ̀lì, onírìṣà ló gba hòtẹ́ẹ̀lì fún ìyàwó òun sìn, onírìṣà báyàwó òun. That's a lie. Gbogbo ẹ̀ ló sọ sínú bí. Ẹ jẹ́ pé gbogbo wa gbọ́ ń gbà yẹn ní orí Facebook bó ṣe ń parọ́ mọ́ Elégùṣì. Ipe Elégùṣì ló fẹ́yàwó òun ló báyàwó òun sùn. Ó tún parọ́ mọ́ Ọ̀ọ̀nì báyìí, Ọ̀ọ̀nì ló tún parọ́ mọ́ báyìí. Ọ̀ọ̀nì ló tún parọ́ mọ́ báyìí ní ìsìn bàbá tiwa ló tún wá parọ́ mọ́ báyìí. Bóyá ó rò pé àwọn èèyàn ti gbàgbé. Bàbá èèyàn gbọ́dọ̀ fún kí lásán wo kíní òtó ló sọ̀rọ̀ ikú ń bẹ̀ ó ní onírìṣà fún ní oògùn pààyàn. Rasidi yéé mu gbó mọ́ kò bẹ lára mu kò bẹ lẹ́jẹ̀ mu ló yẹ kó máa ṣiṣẹ́. Ẹ jẹ́ kí n continue láti máa play. Ó ń parọ́ mọ́ ní tí ò yẹ kó parọ́ mọ́. Ọ̀rọ̀ tó ìsọ́pọ̀ o. Yéé mu gbó mọ́ kò bẹ lẹ́jẹ̀ mu àwọn kan máa mú torí wọ́n máa pé orí tiẹ̀ ò pé ó ń dẹ orí ẹrú sí ojoojúmọ́ ni wà á dín lóòótọ́ ọ̀tọ̀ ní story tẹ̀lé tó ń tọ́ lá ọ̀tọ̀ lọ ní òwá láti fẹ̀ ibo ló ti wá wá ó gbé bastard ni ẹ́ you are a bastard. Eléyìí tó ń ṣe yìí tí Ọọ̀ni ò bá sùn ẹ̀ àwọn ọmọ Ifẹ̀ máa sùn ẹ̀ léyìí tó sọ yìí. Because this is what they call defamation of character. Àtọ̀lá láti máa bẹ̀rẹ̀ justice for Ọọ̀ni òrìṣà. Mo trust. A máa gbé justice. Ẹ máa play ẹ lọ. Ẹ̀yin ọmọ Yorùbá o tó bá bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ máa play ẹ lọ. Èyí tí wọ́n set sínú ilé ẹ̀ wọ́n wá pa ọ́ tí ò rí ọ pa. Ìjà yóò lè tán láti máa bá lọ èmi ò sì ṣe é pa. Ẹ máa play ẹ lọ. Ìbá àwọn ọba aṣọ ògùn títí òrìṣà ọkàn Ṣàngó ò lè pè mí bàbá mi òrìṣà bàbá mi ní Ṣàngó bàbá ńlá mi ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ ju bàbá lọ. lẹ́nu ẹ ó ti di bàbá ẹ̀ ń sìn. mi Ṣàngó is a criminal. Ògún ò lè pa mí, Ògún is a criminal. Àwọn bàbá ńlá wa ni they are not criminals so they won't be killing their children. Ṣẹ́tìrì pọ́ gbàgbọ́ pé bàbá ńlá bàbá àwọn ní ṣẹ́tìrì ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń tẹ̀lé yẹ́tìrì. Kọ́ máa gbógun tù kó máa ṣe ogun wọ́n ní ó suspend onílé suspend lọ́ba paramount ruler ó suspend another paramount ruler. Wọ́n máa yọ ẹ́ dànù. Ó ń gbọ́ program wa yáyáyá. Ojú mi lọ ní àlùbáwò. Ó ń gbọ́ program wa bí ó wà bí. Wọ́n máa yọ ẹ́ dànù bíi jìgá. Ọ̀dọ̀ wa bí ló sùn sí ojú Láyé lórí ẹ̀ ló bú kó ló fò. Paramount rulers. So kó ń kálukú lọ máa pé n tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjì lọ bẹ́yàn bá ti ṣebi sí mi níjọ lẹ́yìn níjọ ìṣẹ́yìn nínú ọ̀hún níjọ wájú àwọn wà máa sọ gbogbo tí wọ́n ti ṣe ilẹ̀ ìlà ń sọ yọ̀ọ̀dà fún mi ọ̀rọ̀ tó ń bọ̀ lẹ́yìn ilé. So onírìṣà ọ̀rẹ́ èèyàn fẹ́ mọ́ ó wá ku ìyàwó títí ẹ ọmọ kí ló ń pẹ́ ọ̀yá. Onírìṣà tẹ̀sẹ̀ ń fẹ́yàwó ẹ̀ ní ìsìn. Ìyàwó ẹ̀ ti di pé ọ̀rọ̀ ti fẹ́yàwó. Pétémọ́lẹ̀ Elégùṣì fẹ́ onírìṣà náà tún fẹ́. Ọkùnrin òde wá sí ìgboro mọ́ bá ìyàwó ẹ̀ lọ́dọ̀ wá wá káàkiri obìnrin tó fáyọ̀ sí ìgboro mọ́ onípọ́dẹ̀ ò pé Rasidi. Lẹ́nu yóò gbé Nàìjíríà kò sí Nàìjíríà ó wà Canada o. Àtìgbà tí kẹ́hìn ti padà sí Canada kò wá sí Nàìjíríà o. What you don't know, I will tell you today. Ọmọ tó bí fún ọmọ tí kẹ́hìn bí fún ọkùnrin ó sọ ọmọ yẹn ní Odùduwà. If I helped on Ile Ejo, but because Ugbe Orisha Lowo was holding Orisha as a God put me. You helped on Orisha. Do you know him proud to him being king? Ó yẹ kó bèèrè lọ́wọ́ ẹ̀ tó mọ Adéyẹyè tẹ́lẹ̀ kádéyẹyè tó jọba tó ti fẹ́ ẹ̀kọ́ ẹni tí ó mọ̀. As a kingmaker or somebody that helps the king to become the king that I was.
He doesn't want me to say the story in the future. I think of my dad. Then the next thing, they packaged a woman. There was a woman that was packaged for me, but I don't know her from Canada. It was packaged for me, which was a setup. So they set me up. They were talking to her in our own. She was in my house, and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. Tell me your video, this wife will be this supposedly wife, an ex-wife. Only you go and make a video. I'm a video. Tap, please. Over 20 years. She had a child. I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination. They did everything. So Shabono said assassination film. The Orisha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this Ooni Of Ife that asked him, what was the lady doing with him in the hotel? Shambo. I won't mention the hotel, but when there's traffic. Well, I'll mention in the court of law. I'm also hotel. Ó ní wọ́n máa dárúkọ hòtẹ́ẹ̀lì náà mo ṣe máa dárúkọ hòtẹ́ẹ̀lì yẹn tó bá yá in future. So tó bá jẹ́ tó bá jẹ́ wọ̀lì ìyàwó tó fẹ́ pàwọ̀ ẹ̀yin ọmọ Yorùbá o tó bá jẹ́ wọ̀lì tó bá jẹ́ yìí ìyàwó tí a set sínú ilé tó wá ìyàwó tó ti fẹ́lẹ̀ for over 3 years ó ṣe lálàárí ìyàwó tó ti lọ for over 3 years so ó ṣe sùn jí ó ṣe lálàárí nísìnyí pé wọ́n ṣẹ̀tẹ̀ ọ́. àwọn ṣoògùn títí òrìṣà ọkàn Ṣàngó ò lè pè ní bàbá mi òrìṣà bàbá mi ní Ṣàngó bàbá ńlá mi ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ ju bàbá náà lọ. Nínú bí Muhammadu ni kò ń ṣe Muhammadu. Ògún ò lè pa mí, Ògún ìṣe criminal. Àwọn alálẹ̀ pẹ̀lú ẹ̀. Àwọn alálẹ̀ pẹ̀lú ẹ̀. Ògún àti Ṣàngó ìpààyàn. Bàbá àwọn alálẹ̀ pẹ̀lú ẹ̀ bàjẹ́. Kọ́ máa gbógun ètò. Mo rò pé tí búrò kó nílò owó. Ó rí àwọn alálẹ̀ lójú oorun kó lè sùn. Àwọn alálẹ̀ ló rí wọn lójú oorun. Wọ́n nà lẹ́gba. Wọ́n nà lẹ́gba. Odidi ṣe yìí ní oníṣòwò ní bàbá òun odidi ṣe yìí. The question is, why is he bringing that lady's matter up now? Because what if I for over going to like 4 years? Why is he bringing the matter in Canada? Why is he bringing the ladies' matter now? And it don't you for over 4 years. Why are you bringing it up now? So this is set up for it. Let it go to for over 4 years. Oh, to marry another lady. You have your own wife, Oluwo, Rashidi ó ti níyàwó tiẹ̀ now. Why tó ń dárúkọ ọmọ ọlọ́mọ sójú ẹ̀ kó lára ọmọ yẹn ni. For over 4 years ló máa ti ti lọ ó ṣe lálàárí. Kí láti ní sọ fún wa ṣó mọ Adéyẹyẹ ìyíká Adéyẹyẹ tó jẹ Ọ̀ọ̀ni ni. Mo ṣe làbọ̀ yẹ o. Ìlàbọ̀ yìí wọ́n ṣiṣẹ́ o. Mo kí ọkùnrin mo kí obìnrin o mo kí ajúnilọ mo ṣe bá ajúnilọ mo ṣe bá ọmọdé mo ṣe bá gbà o. Kí ló tún ṣẹlẹ̀ sí amúgbó wa báyìí? Onígbàgbọ́ ni ìṣàfẹ́ pa òun. Ṣé èpo kólósì? Ṣé èpo ti gbé kólósì? Kólósì tó gbé yẹn ó gbòdìlú. Ó ti gbé kólósì. Ó ti rán mísì gbó pẹ̀lú kólósì papọ̀ kò yín yé má gbé. Fún nǹkan tó ń ṣẹlẹ̀ náà nìyẹn. SMC ẹ káàsán máa mo kí gbogbo lé o. Ẹ káàsán máa. Babalọ́lá mo kí bàbá. Mo júbà gbogbo ajúnilá ayé pátápátá. Ẹ kú ètò. I love what you are doing, guys. Mo fẹ́ bi ní question kan SMC ma. Ṣé kò sí àwùjọ tàbí kò sí bí àwọn ẹgbẹ́ kan tó jẹ́ pé wọ́n lè fa ọba yọ bí ìjìgá anytime tó bá fuck up ma?
question tó fẹ́ bí yín nìyẹn. ó wà wọ́n lè fa ọba yọ tí governor àbí local government chairman, but the problem pẹ̀lú Olúwo is that àwọn ọmọ ìlú ẹ̀ wọ́n láìkí ẹ̀, àwọn ọmọ ìlú láti complain wípé àwọn ò fẹ́ kí gbogbo àgbáyé wa gbárùkù. àwọn mo máa ń take note nǹkan mà. babaláwo ọmọ ìlú ti complain ó kó wọn lọ sàbújá ni wọ́n ẹ̀ṣẹ̀ jáde ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gbé káàkiri ó kó wọn lọ sàbújá almost 3 weeks náà fi sùn sẹ́wọ̀n. Àbújá ló gbé wọn lọ kò dúró lóṣogbo kò dúró lọ́yọ̀ọ́ wọ́n ní police station lọ́yọ̀ọ́ wọ́n ní Ìbàdàn ó forward march wọn to Abuja straight. nǹkan tí Jade wọn sọ ni mo ṣe béèrè pé ṣé àwọn agbára kan wà tó yẹ pé tó máa fẹ́ yọ ọba kò possible kan lè rọba yọ lórí ilẹ̀ because èmi mọ̀ pé ní ẹni ìlú bá ti wà lọ́ọ̀ gbúdọ̀ wà òfin gbúdọ̀ wà kò dẹ̀ sí ẹnìkan tó ga ju lọ́ọ̀ lọ kò dẹ̀ sí ọba kan tàbí gómìnà kan tàbí president kan tó ju ọmọ ìlú lọ nǹkan tó yé wa nílẹ̀ wa ni. ó ní political tone ní ìgbà tí mo lè sọ ni ó ní political tọ́ba bá ti ya wèrè tẹ́ bá mọ̀ pé orí ọba ò pé tàbí orí àgbàlagbà kókó ò pé ẹ yọ kúrò tẹ́ mọ̀ kún dín sóba àwọn ọmọ ìlú. babalọla máa gbọ́ àwọn ní political tone lọ́wọ́ máa gbọ́ ọ̀tọ̀ lẹ́ni tó fẹ́ lò tẹ́lẹ̀ ọ̀sọ́kan òru kan ni àwọn. Please let me listen please or you get out man. Yes sir. ọ̀sọ́kan òru kan làwọn olóṣèlú pé iṣẹ́ wọn dé àwọn tó ti fẹ́ fọba jẹ wọ́n ti mú èèyàn tó múlẹ̀ dára ló ti fẹ́ Arẹ́gbẹ́ṣọlá ẹni tó wá wà lẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá pípa ẹ̀rọ Arẹ́gbẹ́ṣọlá àti Bọ́lá Tinubu wọ́n sì jọ ń ṣe papọ̀. Bẹ́ẹ̀ni sir. àti ibẹ̀ lọ́wọ́ yẹn ti wá. ẹ máa gbọ́ mà á ti dàgbà ẹ máa gbọ́ sà kò lè difficult sà ṣé ẹ rí ara nǹkan tá a ṣe ń sọ náà ní SMC a ti gba ìgbàkúgbà láyé ní ilẹ̀ wa a ti gba ìgbàkúgbà láyé that is why tí kún ẹ bá ń sọ̀rọ̀ nígbà míì ẹlòmíì tó bá kó gbòòrí burúkú wa máa rò pé òpònú máa wẹrú ìgbà tó ti di dání bí ẹ sọ̀rọ̀ bákan ó yẹ kí wọ́n ní àjọ tó jẹ́ pé tí ọba bá ṣe alásán tí ó tẹ̀tọ́ náà tó lè máa yọ kókò tó pọ̀sẹ̀ kan ṣùgbọ́n a wà lórí mi láti bí 5 years now 4 years now. mo gẹ̀ẹ́tì ẹsẹ̀. àríbi tó ti ta kókó ni ìmọ̀gbọ́n tó ti ta kókó ni àwọn torí ẹ̀gbọ́n nípa gbọ́ tèmi wà pé ibi tó ti ta kókó máa yanjú sí. èmi tí mo bí tẹ̀ ń lọ fear àti ìmúnilẹ́rú. nígbà kan kò lè tó ìkan tó fà yọ sẹ́ àgbà táwọn olóṣèlú tó fọwọ́ sí èwo ló máa pé èmi èwo ló máa pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gan ní ẹ̀sìn so nígbà tó ti jẹ́ pé ẹni báyìí ló mọ́ ọmọ wa ó dẹ̀ máa wúlò fún mi mo ti fọmọ mi síbẹ̀ so ìwọ tó bá fẹ́ yọ mi ò lè gbà fún ẹ kó yọ o tí ì jẹ́ láti bẹ̀ yẹn. ibi tí mo lọ gan nìyẹn ìmájí ṣó ẹ kó rí bẹ́ẹ̀ sà. ẹ bọ̀ tí ibi tá a bára ti dé ibi tá a bára wa yìí nìyí ibi tá a bára wa rè kí la fẹ́ ṣe báyìí orí Adélékè fúnra rẹ̀ nítorí kó fẹ́ lọ sí second term kò lè ṣe anything láti lọ yọ ìwọ́n kàn fetí gbọ́ ni because ó mọ̀ pé tóun bá máa ní ìdí fóòtù láti bẹ̀ yẹn kí ni kóun lọ gbẹnu sí fún jẹ́ kóun má dá sí because kò tó ìfọ̀ tó gbé gọ́fúnà kó má ti fún ní wọ́n ní kó ti wá ìbọn jókòó sí kò lè ṣe ó ní ìdí ẹ̀ níwájú. ṣé gbogbo tẹ sọ sàn ó tọrọ ni but point tí mo fẹ́ fà gangan tí mo kàn ń pa kọ́lọ́kọ́lọ́ ni wípé a ti di ẹrú nílẹ̀ wa a lẹ́nu ọ̀rọ̀ torí tí ẹ̀ bá ti lówó tàbí kí ká mọ irú àwọn èèyàn ńláńlá kò sí nǹkan kan tá a lè achieve nílẹ̀ wa tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ báwo lẹ ṣe máa rí pé ní ìwà nípò tí ó tọ́nà tàbí ó wà nípò tó tọ́nà ṣùgbọ́n ìwẹ̀ ò dàpọ̀ báráàlú lára mu aráàlú ló ní sẹ́yìn àwọn ẹ̀gbọ́n aráàlú ló lọ́rọ̀ láti sọ aráàlú ló fọba sílẹ̀ aráàlú ló fọba sílẹ̀ tó wá jẹ́ pé ìgbà tí ìwà ìbàjẹ́ wá sọ tí ìwà ìbàjẹ́ bá ti sọ aráàlú ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ pé àwọn ò fẹ́ ẹni wọ̀nyí. bóyá SMC gbàgbé ni SMC gan gbàgbé rí àyẹn ni arábìnrin yẹn fúnra rẹ̀ ìgbà tó ń jẹ́wọ́ gbogbo tó ṣẹlẹ̀ ó ní níjọ́ pátì yẹn gangan lolúwo ti wọ́ òun lọ sínú yàrá kan nínú hòtẹ́ẹ̀lì yẹn ló ti gbé pọ́nrán síta fóun. ṣé àwọn ọba lélẹ̀ yẹn gbọ́n mi ṣé àwọn ọba lélẹ̀. ìjọ yẹn ọ̀rẹ́bìnrin testimony yẹn wà lórí Facebook àbórí YouTube ó ní ọjọ́ yẹn gangan lolúwo ló ń ta pátá òun lọ́jà pátá sẹ́gbẹ̀ẹ́ ló dá bóun lọ́jọ́ yẹn ìwọ tó jẹ́ pé ó pàdé obìnrin látọ̀dọ̀ Gúúsì ó kàn wọ́n kàn sọ fẹ́ kó yẹ kó fárábìnrin ó dẹ̀ ti lọ́ kápá tẹ̀sí òkè rẹ́kẹ́sì wo nìyẹn. ẹ̀yin lè máa ṣe òfin ẹ̀yin lè máa ṣe òfin yẹn náà ẹ̀yin ni kò ní mú. ẹ máa fi òfin báwo ni ọmọ yẹn ṣe ṣe wáìnì tó ń mú nínú hòtẹ́ẹ̀lì gan-an òun ni ọmọ bá sọ pé Olúwo fi nǹkan sínú ọtí fóun òun fún lọ. bẹ́ẹ̀ ma. bó ṣe sùn lábẹ́ Olúwo jápátá díẹ̀ nínú hòtẹ́ẹ̀lì tó bọ́ ọmọ yẹn. imagine all this statement imagine all this speech ṣọba lélẹ́yìí gbogbo ẹ wá ní YouTube o torí ẹ ni mo ṣe bí SMC pé ṣé kò sí àjọ tó lè gba ọba yọ within 24 hours ni
DJ Babalola ní sùúrù wọ́n ti dá ẹ lóhùn question yìí. Ṣé rí nǹkan tí èmi fẹ́ sọ síbẹ̀ ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà parapẹ́ nǹkan tí Babalola sọ. Tó náà ní pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ ó lówó olóṣèlú nínú kò lówó olóṣèlú nínú kan lélẹ̀ mọ́. Ó ti ní ọwọ́ kí lorúkọ ẹ̀ ọ̀rọ̀ kí lorúkọ ẹ̀ kí ló máa ń pè é defamation of character. So kò ṣe dandan ní kọ́ ará ìlú ìbá sọ pé àwọn láìkí ẹ̀ ní ọ̀dọ̀ tèmi lójú tí mo fi ń wo tí ò bá nìkan mí nínú o tí ò bá nìkan mí nínú o ará ìlú ìbá máa sọ wípé gbogbo ìlú ìbá máa sọ pé àwọn fẹ́ àwọn láìkí ẹ̀ níwọ̀n ìgbà tó yẹ pé ẹni tó bà lórúkọ jẹ́ ó ní kó gbé proof jáde kò gbé proof jáde kó lọ sẹ́wọ̀n straight fún ẹ̀rí gbogbo ọ̀rọ̀ tó sọ ẹ̀rí ẹ̀ kó mú jáde tí ò bá ti wá rí ẹ̀rí mú jáde lọ́dọ̀ tèmi o mi rò pé ó yẹ kí aráàlú kan lè sọ pé ẹ torí pé àwọn láìkẹ́ nílò àwọn kò ní lọ sẹ́wọ̀n irọ́ ṣó ọ̀rẹ́ ìlú tí lè dọwọ́ sọ pé àwọn ò lè gbẹ̀kọ́rán bá wọn lọ sẹ́wọ̀n kò yé mi kìí ṣe onídìṣà ló máa dá sí bàbá onídà ti sọ̀rọ̀ lọ́ọ̀yà ni lọ́ọ̀yà náà máa bá rojọ́ bẹ́ẹ̀ ni lọ́ọ̀yà ni kó lọ fèsì lọ́ọ̀yà kí lọ́ọ̀yà bàbá kí lọ́ọ̀yà wọn kó béèrè anybody gan lórí kan ní ga lè gbé lọ́ọ̀yà dìde yes anybody lè gbé lọ́ọ̀yà dìde lẹ́ni wíyà lọ́ọ̀yà lè pé 100 proof náà nídìí látọ̀dọ̀ ẹ sí ohun tó sọ ó ti tán everything clear proof la nídìí tó bá ti gbé proof jáde ó ti tán a dẹ̀ máa ṣe sọ́ọ̀rì fún ẹ má bínú tó bá dẹ̀ pé owó tọ̀nà ni a máa san fún ẹ pé kó má bínú ṣùgbọ́n láì rí ẹ̀rí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ ẹ̀wọ̀n gbére ló máa lọ kó mi rò pé ọmọ ìlú kọ̀ọ̀kan lè sọ wípé ọ̀n bá máa sọ pé àwọn láìkí ẹ̀ wọ́n láìkí ẹ̀ ṣùgbọ́n ẹnu ọba yín ló kó bára yín lóbodè tó rán ọba yín lẹ́wọ̀n ẹnu ẹ̀ ló ṣekú pa ó ti tán ohun tí mo fẹ́ sọ sí nìyẹn ìyẹn ní kẹjẹ́ ká sọ ṣó possible àbí kò possible mo mọ̀ sọ ọ̀rọ̀ ọmọ ìlú kọ́ lélẹ̀ ọ̀rọ̀ ọmọ ìlú kó tó sẹ́gbẹ́ kan ọ̀rọ̀ ẹni tó gbà fọmọ sílẹ̀ òfin onílé múlẹ̀ for what. àwọn lọ́ọ̀yà àwọn ọmọ ìlú sọ wípé wọ́n fún proof jáde inú máa ń piss me off nínú tó yọba tó ní jòyè ẹ máa lẹ́nìkan tó bí ẹnìkan president for where it doesn't happen I don't know. Babalola ní sùúrù ẹ sọ sọ̀rọ̀ tí mo sọ náà mo bèrè ní ṣé tọ́mọ ìlú bá sọ wípé àwọn fẹ́ àti lọ́tọ́ pamọ́yàn èwo ni ṣé ọmọ ìlú tí lè dáwọ́ dúró ni mo bèrè tọ́mọ ìlú lè sọ pé rárá o wọn ọgbà torí nígbà tó bá wọn sọ̀rọ̀ tó gbọ́ta ìbò lọmọ ìlú wọn wà mo fẹ́ bèrè. Hypocrisy ni gbogbo ẹ̀ ọmọ ìlú ṣe máa sọ wípé nǹkan tí ò pé nǹkan tí ó jẹ́ pé kó lọ fèsì lọ́ọ̀yà jù bẹ́ẹ̀ lọ. nǹkan tó ọmọ àdúgbò ò lè ṣe tí ọmọ ìdílé kọ̀ọ̀kan nu wa ò lè ṣe ọba wa ń ṣe ọba tó yẹ kó máa wà ká máa wò láwòkọ́ṣe ẹ wá ní ọmọ ìlú sọ wípé àwọn nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ ta ni àbí hypocrisy nonsense. irọ́ eléyìí kọ́ lọ́mọ ìlú sọ pé àwọn nífẹ̀ẹ́ sí ẹ má mú kọ́ wọ́n wọn kì í ṣọ̀rọ̀ tó sọ yìí ní ọmọ ìlú sọ pé àwọn nífẹ̀ẹ́ sí ọmọ ìlú tí ń sọ pé àwọn nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀ ohun tó sọ yìí káwọn ọmọ ìlú ẹ̀ náà jáde kí wọ́n tẹ̀lé lọ kóòtù pé àwọn lẹ́ẹ̀kún tó sọ pẹ̀lú ìbanilórúkọ jẹ́ tó sọ. nǹkan àṣẹlẹ̀ wà ọlọ́lá lẹ́nìkan olówó lẹ́nìkan ó kọjá òfin kí ni ẹ máa ń fọ́ mi lórí nonsense. What you don't know, I will tell you today. The governor of Osun State, commissioners, and all. This I helped on Jade, but because Umbe Orisha Law, he was holding Orisha as and me, God has put me as above Orishas, as a king. Well, let's look at it. And because of that, as a kingmaker or somebody that helped the king to become the king that I was, he doesn't want me to say the story in the future. He was looking for my downfall.
Then the next thing, they packaged a woman. There was a woman that was packaged for me, but I don't know her from Canada. But it was packaged for me, it was a setup. After they set me up, they were talking to her in our own, she was in my house and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. Ya video, Nino Yara, Yomo Dumilerio, this wife will be this supposedly wife, an ex-wife. Well, it was dead. They sent it to my house and they were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe the Arisha or the gods will kill me. Well, they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this Ooni Adiyeye that Amugu ni baba ya lọ. O lọ sí party, wọ́n dẹ̀ gbọ́mọ fún ẹ, o lè sáré lọ yọ kó ẹ̀ sí, ó ń crazy ni. Ṣé reckless kí wọ́n èèyàn wọlé lè? Wá ẹ̀ṣẹ̀ sọ jíǹsì nígbà tí gbogbo ẹ̀ tí eré èèyàn yìí. Ilé ìgò mọ̀dù ṣe o, yóò dàgbà ti ṣòdù rí. Ní Ooni Adiyeye Oro. Ẹ wá ní mò ń sọ̀rọ̀ tó bá jẹ́wọ́ ni ìyàwó tó fẹ́ pàwọ̀ ẹ̀yin ọmọ Yorùbá o tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́ yìí ìyàwó tí a set sínú ilé tó wá pa tí ò rí ọ pa ìjà yóò lè tán láti máa bá lọ èmi ò sì ṣe é pa ọba aṣọ ògùn títí òrìṣà ọkàn Ṣàngó ò lè pè ní bàbá mi òrìṣà bàbá mi ní Ṣàngó bàbá ńlá mi ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ ju bàbá náà lọ mo ti dọba lẹ́yìn Ṣàngó ò lè pa mí Ṣàngó is a criminal Ògún ò lè pa mí Ògún is a criminal àwọn bàbá ńlá wa ni they are not criminals so they won't be killing their children Ògún àti Ṣàngó ìpayì Ọlọ́run ọba Olódùmarè nìkan lọ́mọ gbàtẹ́yìn kọ́ máa gbógun tù kọ́ máa ṣe ogun wọ́n ní. Ògún èwo ló ń sọ Ògún wo ló ń wí tó gun rúmọlẹ̀ ní àbò Ògún èèyàn ló ń wí tó sọ pé òun ti lọ tó ju rúmọlẹ̀ lọ. Ògún Ṣàngó. Àwọn Ṣàngó yọ because mi ò bí rúmọlẹ̀ ló lóun jí lọ kó jẹ́ kó rí ẹ pé ó mọ tó ń sọ ó tẹ́ mọ yàtọ̀ anyway. Kò ṣe pé àwọn paramount rulers ògùdọ̀ jẹ́ òfin títí ìmọ̀lẹ̀ ló ń dì pẹ̀lú Rashidi kò mọ bó ṣe máa come out ni àwọn yẹn ń dì pẹ̀lú ẹ̀ seriously kò mọ bó ṣe máa come out tó ẹgbà àwọn rúmọlẹ̀ tí ń dì pẹ̀lú ó ń fòun lẹ́gbàá o wọn jẹ́ kóun sùn mọ́ o ó bá di Dubai àwọn rúmọlẹ̀ ni. ẹ lọkọ déètì nílé ó máa padà sọ. Òun ló ṣe ń dárúkọ kó come out fún wa èyí tó pẹpẹ yìí. Ẹ lọkọlẹ ó máa padà come out ó máa padà sọ. Àwọn yẹn dì pẹ̀lú ẹ̀ gidigidi gan ni. Ó máa padà sọ àwọn tó ń dì pẹ̀lú ẹ̀ ó máa padà sọ jáde. Pariwo mi síta kí n fi ẹlẹ lórúkọ àrùn jẹ́ ó máa padà sọ síta. Ṣàngó lè pa wọ́n. Ògún òsì lè pa wọ́n. Kò lè pa ẹ́. In our own she was in my house and they were talking to her, setting me up. Setting up with videos, setting up with many things. Tell me your video chance everywhere. Nino Yara, you must be millennial. This wife will be this supposedly wife, an ex-wife. But it was death. They sent it to my house and they were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe the Arisha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out,
It was this Ooni Adeyeye that this message is for Nigerians, especially the Yorubas. I'm saying this because I want other Nigerians to know. When I get on the throne, you see me talking about this Ooni Adeyeye. You see me talking about what you don't know. I will tell you today. Governor of Osun State. This I helped Ooni Adeyeye, but because Ombe Orisha law, he was holding Orisha as
And me, God has put me as above Orishas, as a king. Well, let's look at it. And because of that, as a kingmaker or somebody that helps the king to become the king that I was, he doesn't want me to say the story in the future. He was looking for my downfall. Then the next thing, they packaged a woman. There was a woman that was packaged for me, but I don't know her from Canada. But it was packaged for me, it was a setup. After they set me up, they were talking to her in our own AI. She was in my house and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. Tell me your video changing where. You know Yara, you're my his wife will be his supposedly wife, an ex-wife. But it was death they sent me to my house and they were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe the Orisha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this that asked him, what was the lady doing with him in the hotel? I won't mention the hotel, but when there's clarification, I will be mentioning. I'm also keeping saying hotel. Then about to owner look ballet, owner look ballet fún àtọmọ àtìyàwó ní Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì. Ẹ wá ní mò ń sọ̀rọ̀ tó bá jẹ́wọ́ ni ìyàwó tó fẹ́ pàwọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́ ìyìn ìyàwó tí wọ́n set sínú ilé ẹ̀ tó wá pa tí ò rí ọ̀pá. Ìjà yóò lè tán láti máa bá lọ èmi ò sì ṣe pa. Ọba àwọn ọba ṣoògùn títí òrìṣà ọ̀kan Ṣàngó ò lè pè mí bàbá mi òrìṣà bàbá mi ní Ṣàngó bàbá ńlá mi ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ ju bàbá náà lọ mo ti dọba lẹ́yìn Ṣàngó ò lè pa mí Ṣàngó is a criminal Ògún ò lè pa mí Ògún is a criminal àwọn bàbá ńlá wa ni they are not criminals so they won't be killing their children Ògún àti Ṣàngó. Ọlọ́run ọba Olódùmarè nìkan ló mọ̀ gbà tẹ́yìn kọ́ máa gbógun tù kọ́ máa ṣe gbogbo ẹ̀ wọ́n ní Ọọ̀ni ó suspend Ọọ̀ni lè suspend lọ́ba paramount ruler ó suspend another paramount ruler so ojú mi lọ ní àgbáwò àbó fi ipò ojú mi lọ. Yamba sets 1, 2, 3 ní Ọ̀ṣun kò ṣe pé àwọn paramount rulers wọn ò kàn lè kó gbogbo wa sí number 1 àwọn àtàjẹ náà paramount rulers. So wọn kálukú lọ máa pé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà tó jòjì lọ. Bẹ́ẹ̀ bá ti ṣe bí sínú níjọ lẹ́yìn nígbà òun ṣéun àmọ́ òwú níjọ iwájú àwọn wà máa sọ gbogbo ohun tí wọ́n ti ṣe ilẹ̀ ìlànà sọ̀rọ̀ yọ̀ọ̀dà fún ọ̀rọ̀ tó ń bọ̀ lẹ́yìn ilé ṣùgbọ́n tó bá jẹ́wọ́ ẹ̀ sí ìwọ̀n gbà rẹ̀ àbí ìwọ̀n ní ẹ̀jọ̀ ń lọ ní ẹ̀jọ̀ ń gbé ẹ̀jọ̀ sì ń gbé. This message is for Nigerians, especially the Yorubas. I'm saying this because I want when I get on the throne, you see me talking about this Ooni Adéyẹyè. You see me talking about what you don't know, I will tell it to you.
governor of Osun State, commissioners, and all. This I helped Ooni Adeyeye, but because Ongbe Orisha Lowo, he was holding Orisha as and me, God has put me as above Orishas, as a king. Well, let's look at it. And because of that, as a kingmaker or somebody that helps the king to become the king that I was, he doesn't want me to say the story in the future. He was looking for my downfall. And the next thing, they packaged a woman. There was a woman that was packaged for me, but I don't know her from Canada. But it was packaged for me, it was a setup. After they set me up, they were talking to her in our own, she was in my house, and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. Tell me your video, tell me Nino Yara, your mom, his wife will be his supposedly wife, an ex-wife. But it was death they sent me to my house, and they were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe the Orisha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this Ooni Adeyeye that asked him, what was the lady doing with him in the hotel? I won't mention the hotel, but when there's clarification, I will be mentioning. I'm also Kenyan senior hotel. Then about owner look ballet, owner look ballet fún àtọmọ àtìyàwó. Ní Ooni Adeyeye Oro. Ẹ wá ní mò ń sọ̀rọ̀. Tó bá jẹ́ wọ̀lì, ìyàwó tó fẹ́ pàwọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá o, tó bá jẹ́ wọ̀lì, tó bá jẹ́ ìyìn, ìyàwó tí a set sínú ilé ẹ̀, tó wá pa tí ò rí ọpa. Ìjà yóò lè tán. Láti máa bá lọ, èmi ò sì ṣe pa. Ọba àṣọ̀gùn títí Òrìṣà ọ̀tán Ṣàngó ò lè pè mí bàbá. Bàbá ńlá mi, ṣùgbọ́n ọmọ gbọ́dọ̀ ju bàbá náà lọ. Mo ti dọ́gba lẹ́yìn. Olórí, my queen. Queen mi. Aku 1st of October, Happy New Month, sir. Happy New Month to you, my sister. Yes, sir. Adé tó kúrò náà pé Independent Day tó wà lè fi happy sí Ọlọ́run jẹ́ kọ́ra kó dayọ̀. Adúpẹ́ pa wà láyé. Mo kàn fẹ́ sáré dá sí ọ̀rọ̀ yẹn díẹ̀ ni. Bàbá mi rere alálùbáríkà. Bàbá mi Abíọ́lá ọmọ Ògúndòkun. He sent me some video lánàá. Okay. I want to even send it to you, but thank you. You've been talking on this show, on this program. I can't feel no so dear. Sherry, tí n bá pè Rasidi Ìdánmàlè, kò jẹ́nu mi lọ. Tí n bá tún pè lọ́mọ ọkọ náà, kò tún ju ọ̀nù mi lọ. Ọmọ ọkọ àwọn tó bí ni, ṣùgbọ́n ọmọ àlélẹ̀ káàárọ̀ oòjíire ni. Torí pé tọ́mọ kékeré bá ti sọ pé ilé àbá àwọn tó ti fọwọ́ sí júlé àbá ẹ̀, ó ti sọ̀rọ̀ ràn tó ń ti wá. Wọ́n dẹ̀ ní pé gbìyànjú rẹ̀ tẹ̀. Bá a ṣe ń pa kan, báyìí ní nǹkan rú.
wọ́n dẹ̀ ní ẹni tó fẹ́ wùsẹ̀jú àkànní queen apẹ̀lẹ̀ tí omi bẹ́ẹ̀ lọ́rọ̀ Rashidi ṣe jẹ́ kó mọ̀ fi àpò kan onírìṣà aṣọ funfun nàbá yẹn wọ̀ torí pé ẹni títí ẹ ti bàjẹ́ kò ní kó nọ́mọ́ ti wà o. àṣẹ. ọmọ yóò sọ láti ẹjọ́ ìyàbá tó fẹ́ ń jíwa bọ̀ nígbà tí à ń jẹ́ débi ń pa ẹ́ kó tó di pé lọ ta fáwọn fúlàní fáwọn àwọn aráàbò ó fẹ́ sọ owó ọmọ ilẹ̀ yorùbá ti fún muslim tó dé ti ṣeéṣe torí pé ìṣẹ̀ṣe ló fi jọba ó bọ̀ ògùn gbogbo ẹ̀ ló bọ́ because I interrogated bàbá mi alálùbáríkà wọ́n ní táwọn máa ń kó bó ṣe máa ṣe eléyìí àwọn òde káwọn òde kan náà fẹ́ jọba torí kò sọ̀yọba tó jẹ níwò táwọn ò lọ́wọ́ ń bẹ̀ Arẹ́gbẹ́ṣọlá ló fẹ́ láwọn lọ́wọ́ òótọ́ ni mo ń sọ yìí ọba Arẹ́gbẹ́ṣọlá ni Arẹ́gbẹ́ṣọlá ló fi jọba wò ó ṣùgbọ́n mo sọ pé méjì ìjọba àwọn ọba tó ń jẹ yìí tí ì ṣe pé òòṣà ló yàn wọ́n tó jọba lóṣèlú bó wá nígbà wọn ṣe máa rò wá lọ́rùn bó ní ṣe wọn ṣe máa dá olómù àṣìtì máa tutukutu tó ń tú káàkiri yìí bó ní àṣìtì ṣe máa mọ eléyìí tó mú tí ò ní sọ láti ìjọ yìí torí igbó tó ń wé tọmọ yẹn ti rìkọ́ọ̀dù ẹ̀ tọmọ yẹn sọ pé fọ́stà yahoo ni olóòpá tó pé òun náà fẹ́ ba Ọọ̀ni ìṣàlórúkọ jẹ́ ẹ̀ inú mi dẹ̀ dùn yìí pé kún mi kún ewúrẹ́ mọ́ dánkù ni ní àgbà ọlọ́run ìyá mi wà dánkù lágbà ilé Èdùmàrè. ṣẹfà. o ò ní tẹ́ni tìka ìka ò ní tẹ́ni tìṣe lágbà ilé náà lọ́wọ́ ẹ ń bá Rashidi kò jìnnà sí i babógúndógó bá mi sọ̀rọ̀ gan pé ibi tẹ́nu ẹ̀ dùn dé tó wá báyàn sọ̀rọ̀ yẹn nígbà tó máa górí ẹ̀ lé lọ́wọ́ pé ibi tó bá sọ̀rọ̀ dé ó lè sọ funfun ó lè sọ di pupa mọ́ tí ò bá ṣọ́ra ṣùgbọ́n tó ń sọ yẹ bá mi dìbọ́ǹkì ẹ̀ ọmọ yẹn bó wà nù olè àwa Jáde tí ó bá dẹ̀ ṣọ́ra tó ń ṣe yìí alálẹ̀ ilẹ̀ Yorùbá alálẹ̀ ilẹ̀ Oòduà á fìyà jẹ àfijọ́ pé ẹ wò mí kò tiẹ̀ sóòótọ́ nǹkan bẹ̀ àwọn sọ̀rọ̀ ni torí pé òun ti tẹ̀sí agẹrẹ ẹ̀rù sì ń bà ọjọ́ iwájú ẹ̀ ń bà lẹ́rù ló fà gbórí búkú tó ń ṣe yìí ìyá mi yá máa gbọ́ ọgbẹ́ lọ bẹ̀ẹ̀ táwọn tó ń gbọ́ ètò yìí kan fi tí ó sì gbọ́ ni pé ọ̀rọ̀ balabalabala ni ọ̀rọ̀ tó ń pa níbẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tó lọ yá mi tuntun gan agún lẹ́mìí oṣù yọ Jésù àjọ fún ẹ lágbọ́ Ọlọ́run. ìṣèfà ẹ bá wa ẹ ṣeun bàbá mi ẹ bá wa tẹ share button please ẹ jọ̀ọ́ tí a bá ṣe ń gbé orí wọlé. ẹ bá wa tẹ share button mo bẹ̀ wá mo rọ̀ wá share button share love like ẹ jẹ́ kí share button nìyẹn kó máa flow ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run so F1444 in tó máa ń jẹ́ ká wá sọ̀rọ̀ dáadáa nìyẹn F1444 ìyẹn ló máa fi lọ fà so káwa ṣàdára káwa bẹ̀rẹ̀ analysis sí lórí. This message is for Nigerians, most especially the Yorubas. I'm saying this because I want other Nigerians to know. When I get on the throne, you see me talking about this Ooni Adeyeye. You could see me talking about what you don't know. I will tell you today. Governor of Osun State, commissioners. This ẹ jọ̀ọ́ tá bá ṣe ń gbórí wọlé bá mi tẹ share button. But because Ungbe Orisha he was holding Orisha as and me
God has put me as above Orishas, as a king. Well, let's look at it. And because of that, as a kingmaker or somebody that helps the king to become the king that I was, he doesn't want me to say the story in the future. He was looking for my downfall. Then the next thing. Share. Eka so ma happy no more. Oya, jẹ́ ká tag. So ká wo yan gbori wọlé ká tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Well, it was packaged for me. It was a setup. Ẹ jẹ́ ká tẹ share button. After they set me up, they were talking to her in our own AI. She was in my house and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. Tell me your video, tell me where. You know, Yara, you're my bumile. This wife would be this supposedly wife, an ex-wife. Well, it was dead. They sent it to my house and they were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. Gbogbo ọ̀rọ̀ tó sọ pápátá la máa múlẹ̀ ẹ̀kọ̀ọ̀kan tí a dẹ̀ máa challenge Rashidi sílẹ̀ ẹ̀kọ̀ọ̀kan. Ẹ jẹ́ kẹ̀kan YouTube wa. So kí àwọn blogger wọn bá wa tag. Maybe the Arusha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this Ooni Of Ife that asked him what was the lady doing with him in the hotel. I won't mention the hotel, but when there is clarification, I will be mentioned. I'm also in the same hotel. Owner lo bale fún. Òun náà lọ gbalé fún àtọmọ àtìyàwó ní Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì. Ẹ wá ní mò ń sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ bá mi tẹ share button, please. Ìyàwó tó fẹ́ tap. Ẹ̀yin ọmọ Yorùbá tó bá jẹ́ wọ̀ ni. Ẹ jẹ́ kí tap yẹn ẹ jẹ́ kó pọ̀ so káwọn èèyàn lè gbórí wọlé ká bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà. Mo fẹ́ ṣe YouTube wa. So ká bẹ̀rẹ̀. Ìjà yóò lè tán. Rashidi máa mú ó máa mú ibi tí ó máa mú jáde. Òrìṣà ọ̀tán Ṣàngó ní ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ní tó ní nǹkan. So ìkan kan náà dẹ̀ lè yàn máa ṣe tí ò ní ṣe irú ẹ̀ mọ́. Ọmọ gbọ́dọ̀ ju bàbá náà ní ti jọba léwu. Ṣàngó lè pa mí. Ìkan ẹyọ kan náà lè yàn máa ṣe tí ò ní ṣe irú ẹ̀ mọ́. So Rashidi máa bring evidence ẹ̀ jáde síta. So a máa challenge ẹ, ó máa mú evidence yẹn, ó máa mú bí tí wọ́n ti set ẹ tán ti fún ẹ ní poison, ó máa mú jáde síta. So àìmá mú jáde ẹ ẹ̀wọ̀n ló máa lọ, kò sí bó ṣe fẹ́ ṣe. Ẹ̀wọ̀n torí ìbanilórúkọ jẹ́ ńlá leléyìí. Ó máa mú ibi tí wọ́n ti fún ẹ ní evidence pé ìyàwó ẹ onírìṣà fún ìyàwó ẹ ní poison kan lẹ́ẹ̀mẹ́ta kan fi sínú oúnjẹ fún ẹ wàá mú jáde. Wàá dẹ̀ mú evidence ibi tí wọ́n ti gbé ìyàwó ẹ sí hotel àtọmọ wàá mú jáde. Gbogbo tó sọ pápátá ni wọ́n máa lọ play ní court of law. So kó máa múra sọ fún àwọn ọmọ Ìwó bóyá oko ẹ̀gẹ́ náà máa lọ ro oko ẹ̀gẹ́ tó bá sì jẹ́ pé wọ́n máa lọ dáko ẹ̀gẹ́ ní kán lọ dáko ẹ̀gẹ́. Ẹ jẹ́ bá mi tẹ share button. Ọba kan náà máa fi dófin nínú yín, ọba ẹyọ kan péré náà máa fi dófin ìwà ìbàjẹ́ kẹ́ máa bani lórúkọ jẹ́. Ọba ẹyọ kan náà máa fi dófin nínú yín, ọba ẹyọ kan péré. Ẹ jẹ́ ká tẹ share button. Màá máa continue láti máa play video yẹn. This message is for Nigerians, most especially the Yorubas. I'm saying this because I want you to know. I want other Nigerians to know. When I get on the throne, you see me talking about this Ooni Adéyẹyè. You see me talking about what you don't know. I will tell you. Ẹ jẹ́ ká tẹ share button.
This I heard but because Ugbe Orisha law, he was holding Orisha as and me, God has put me as above Orishas, as a king. Well, let's look at it. And because of that, as a kingmaker or somebody that helped a king to become the king that I was, he doesn't want me to say the story in the future. He was looking for my downfall. Then the next thing, he packaged a woman. There was a woman that was packaged for me, but I don't know her from Canada. But it was packaged for me, it was a setup. After they set me up, they were talking to her in our own AI. She was in my house and they were talking to her and setting me up. Setting up with videos, setting up with many things. Tell me your video, Nino Yana, you're my Bumilio. This wife will be his supposedly wife, an ex-wife. But it was dead. They sent me to my house. We were communicating with her. She was there for over 3 years. She had a child, which I don't even know if it's my child now. I have to confirm that through DNA. Because they want her to kill me. She poisoned me 2 times. They set up assassination attempt. They did everything so that maybe the Orisha or the gods will kill me. But they failed. After I kicked this woman, when I found out the secret and I kicked this woman out, it was this that asked him, what was the lady doing with him in the hotel? I won't mention the hotel, but when there is clarification, I will be mentioned. I'm also killing a new hotel. Then that owner ló gbálé, owner ló gbálé fún àtọmọ àtìyàwó. Ní Ọọ̀ni Adéyẹyè Olúsì. Ẹ wá ní mò ń sọ̀rọ̀. Tó bá jẹ́ wọ ni ìyàwó tó fẹ́ pàwọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá o, tó bá jẹ́ wọ ni, tó bá jẹ́ ìyàwó tí ń set sínú ilé tó wá pa tí ò rí ọ pa. Ìjà yóò lè tán. Láti máa bá mi, èmi ò sì ṣe pa. Ọba ṣoògùn títí oríṣà wọn tán Ṣàngó ò lè pè ní bàbá mi. Àbọ̀rọ̀ àbọ̀yẹ o. Kú ibi ta tún já sí rè o. Ẹ gbà wá lọ́wọ́ Rashidi o. Ọ̀rọ̀ Rashidi wá sọ wá báyìí o. Hello, ó ti ń yí lórí ni. Ó ti ń yí lórí. Ó ti ń wà disturb. Wọ́n àti Ṣàngó ìpa ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká double tap please. Ẹ jẹ́ ká share. Ẹ jẹ́ ká tẹ share button so ká lè tètè bẹ̀rẹ̀ program. Àti tap ẹ wo tap wa ó kéré so mi lè má sọ̀rọ̀ sí. Ugbe Orisha law, he was holding Orisha as and me, God has put me as above Orishas, as a king. Well, let's look at it. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo a ò ní orí jù báyìí lọ. Ó bá tún ṣe ń lọ báyìí, a máa bọ̀ yín gbọ́ lọ́lọ́kan. Ó dàbọ̀.